gbogbo alárí nǹkan tó ṣẹlẹ̀ nínú court àti sue federal government and federal government wọn wà represented in B a pè attorney general as a defendant a dẹ̀ pé INEC láti wá defend wọn dẹ̀ sí bí ṣùgbọ́n nǹkan kan tínú wa dùn sí òun ni pé adájọ́ ó ti gba kéèsì náà wọ́n ti gbà wọlé wọ́n dẹ̀ ti adjourn Yoruba Nation. wọ́n dẹ̀ ti adjourn case di 2 weeks time May 11 ẹjọ́ òní rẹ̀ wá a ní jẹ́ kó sú wa ní a dẹ̀ máa continue láti máa sọ̀rọ̀ ní ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ rí i pé wọ́n ní oko ẹyẹ inú ló wà a fẹ́ jàgídíjàgan a ti sọ pé Yoruba people were the most intellectual civilized people on the planet Earth kò sí any other race tó wà civilized as us and what we have said is that a fẹ́ lo ọpọlọ wa láti gba nǹkan tá a fẹ́ àwa láti bá wọn jà ẹni tó bá fẹ́ gbébọn kan gbébọn tiwa ṣùgbọ́n àwa ti mọ̀ pé kò sí nǹkan kan tá gbé wá we will keep insisting and we will get what we want by the grace of God. Lílọ là ń lọ ilé ọmọ ìbọmọ lẹ́rù tó ẹjọ́ ẹ má jẹ́ kó rẹ̀ wá. ìyà yìí tó Jésù kò bá wa lára mu. Yorùbá Nation.